Yo Yorùbá ronú o. Ògúndèyí Kàbírù Kàbísọ́ra lèmi ń jẹ́ ayánmírín wọ ní ìtì akéré má ṣe yàn jẹ ọmọ Adéyínká Àyìndé akéré finú ṣọgbọ́n ọkùnrin ogun. Yorùbá ẹ̀yin Yorùbá ibo la fẹ́ bọ́rọ̀ wá já báyìí. 1964 ni bàbá wa Ògúndé ti kọ orin yìí nígbà tí wọ́n kọ́ ń gbà náà àwọn gọ́ọ̀mẹ̀ntì wọ́n báǹdì orin náà àmọ́ nígbà tó di 1966 wọ́n ṣí orin náà kalẹ̀ padà. Ẹ wá wo orin náà látìgbà tí bàbá wa ti kọ orin náà sì ń ṣiṣẹ́ lánàá ó sì ṣiṣẹ́ lónìí. Yorùbá àìfi orí síbi tó yẹ kó rí ó wà òun ló ń dà wá láàmú nílẹ̀ Yorùbá báyìí. Èmi ò jù ẹ́ ìwọ ò jù mí ó ti fẹ́ sọ ọmọ Yorùbá di nǹkan mi. Àwa ń pínra wa yẹ́lẹyẹ̀lẹ. Bàbá wa Aláàfin Ọ̀yọ́ òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ẹnìkan kò rí yín fín kò sẹ́ni dọ̀tí yín kò sẹ́ni yẹ̀yẹ́ yín o. Ẹ má gbọ́ gbogbo ohun táwọn èèyàn ń sọ lórí social media o. Ẹni àpọ́nlé ni yín ẹ̀ sì ní jábọ́ láéláé. Kò sẹ́ni tó yẹ̀yẹ́ yín ta ló máa yẹ̀yẹ́ àpèrè Aláàfin Ọ̀yọ́ kù sí. Tàbá wa sọ pé èèyàn kan wà tó sọ pé òun lè yẹ̀yẹ́ àpèrè Aláàfin Ọ̀yọ́ ó ń tanra rẹ̀ ni. Àpèrè Aláàfin Ọ̀yọ́ ò ṣe yẹ̀yẹ́ àfi ẹni tó bá fẹ́ yẹ̀yẹ́ ara rẹ̀. Bàbá wa ẹlẹ́bù bọ́ntúnú o. Wọ́n ní gbogbo àyí tẹ́ ń bẹ lájò ẹ wálé ẹjọ́ ṣé tá a bá wálé ṣé ohun tá a fẹ́ máa wá fèsì náà rí. Bàbá wa Abdulrasheed Ládọjà kò ní bàjẹ́ fún yín. Èmi mọ̀ wípé kì í ṣe wípé ẹ fẹ́ yẹ̀yẹ́ bàbá wa Láàfin Ọ̀yọ́. Èmi gbà bẹ́ẹ̀. Torí táwa náà bá wò jókòó yẹn dáadáa ẹ rí i pé bàbá kò jókòó ni kì í ṣe pé bàbá wojú bàbá wa Láàfin Ọ̀yọ́. So gbogbo ẹ̀yin blọ́gà tẹ́ ẹ wá ń wí wòrowòro kiri orí social media ẹ jẹ́ ká gbé jẹ́ ẹ̀. Ṣé ń yẹ̀yẹ́ ara yín ni àbẹ́ ń yẹ̀yẹ́ ilẹ̀ Yorùbá? Ṣé ó tẹ̀ yẹ ká gba ọ̀rọ̀ yẹn bí ẹni gbàgbọ́ ọtí? Ṣé gbogbo wa ti gbàgbé ohun tó ṣẹlẹ̀ ní Èkó ni? Nígbà tí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n ń bọ̀ wọ́n wá fẹ́ kí bàbá wa Ọba of Lagos ẹ rí i pé bàbá wa Ọba of Lagos ó nawọ́ sí wọn báyìí pé afa kò sẹ́ni tí ó sọ̀rọ̀ ńgbà náà pé òdìdí ọba aládé. Àmọ́ lẹ́yìn kò rẹ̀yìn bàbá wa ọba Èkó ọ̀wọ́n jáde ńgbà náà yìí pé irọ́ o àwọn ò sọ bẹ́ẹ̀ o ọ̀wọ́n ń kà nǹkan kan lọ́wọ́ lórí nǹkan wọn ń kà lọ́wọ́ ni. Gbogbo eléyìí kò yẹ ká máa gbà bẹ́ẹ̀ ní gbàgbọ́ ọtí ṣé ohun tó kàn ní ọ̀rọ̀ wa ńlẹ̀ Yorùbá nìyẹn ṣá. Ṣé lè yóò ní padà affect political career wa ṣá. Gbogbo wa ti ní fans nínú àwọn lọ́balọ́ba. Ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá ìbá dáa kẹ́ ẹ jọ̀ọ́ ẹ mọ bẹ́ẹ̀ ti pera yín ó yẹ kí pàdé lọ́balọ́ba gbogbo ilẹ̀ Yorùbá ó máa wà lẹ́ǹkankan tí ò ní jẹ́ pé àwọn imperial majesty lásán o tó máa jẹ́ gbogbo ọba pátá tó máa contain gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá tó ní kálukú yóò máa wá fi ẹ̀hónú ẹ̀ hàn torí gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí ó ti ń fẹ́ sú wa. Bákan náà ẹ̀yin ọba wa náà ló já sí pé bàbá Ọbásanjọ́ pè ńgbà náà pé ẹ dìde ẹ jókòó. Ilẹ̀ Yorùbá àwọn ọmọ Yorùbá sì ń bọ́ sórí ẹ̀rọ agbágbé a sì ń pariwo a sì ń ṣe yẹ̀yẹ́ ara wa eléyìí Àgàdá lòun ń ṣe yẹ̀yẹ́ Ọọ̀ni eléyìí Àgàdá lòun ń ṣe yẹ̀yẹ́ Aláàfin eléyìí Àgàdá lòun ń ṣe yẹ̀yẹ́ eléyìí. Ẹ ronú bàbá wo Ògúndé ní ká ronú bàbá wa ẹlẹ́bù ìbọn náà ni wọ́n tún sọ fún wa pé ká wálé ẹ jẹ́ àpèrà wa wálé àwa tá a wà nílẹ̀ Yorùbá náà ẹ jẹ́ àwálé ẹ jẹ́ ká jẹ́ kọ́pọ̀lọ́ wa kó wálé. Àmín àmín àwọn lọ́balọ́ba wa nílẹ̀ Yorùbá yìí kí ló dé báyìí ní tèmi fi máa ń gbé kùdùsì fún bàbá wa Rasheed Olúìwónù
torí pé bàbá yìí kí wọ́n máa bá àyàn jà ìjọ tí wọ́n bá rí wọn ó kì í tọ̀yàyà ẹ̀ sì ní mọ̀ pé jà wà láàrin wọn. lóde tẹ̀yìn ọba wa tẹ́ wá ń bára yín jà tẹ́ ti ń jẹ́ káyé mọ̀ pé ń bára yín jà gan-an. eléyà á sọ pé mi ò jo eléyìí ilé àní mo jo eléyìí ilé á ṣe kíní kí ló dé kí lè fẹ́ gbà ń bẹ̀. ẹ wá ń pínra yín lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀ ń ṣera yín yẹlẹyẹlẹ. èyí tẹ́ ṣe títí tọ̀wọ́n ọ̀jọ̀ bá fi gbàgbára lọ́wọ́ yín ló fà á táyìn ẹ̀yin ọba lọ́ba wa tẹ́ ẹ̀ wá fi lágbára tó kánsẹ́lọ̀ lásán. látara wípé n tó ṣe yẹn ẹ lọ kógun jà ẹ ṣe gbá èmi mo nílẹ̀ máa gbẹ́sẹ̀ lé máa ṣe gbá máa ṣàwo eléyìí ló bí ohun tí ìjọba fi gbàgbára lọ́wọ́ yín. agbára tó yẹ kẹ́ ẹ wá dùn bẹ́ẹ̀ ti gbà padà pẹ̀lú pé kí gbogbo yín kẹ́ ẹ fi mọ̀ ṣọ̀kan kẹ́ ẹ jẹ́ yọ̀kan ṣoṣo ìlòdè tó bá yẹ bàbá wa Aláàfin Ọ̀yọ́ tàná àwọn ni wọ́n wà ń kalẹ̀ ṣé bàbá wa Ládọjà ṣe bẹ́ẹ̀. àmọ́ gbogbo ẹ̀yin tí ń jásí wípé ọ̀rọ̀ yìí kàn ẹ bá wa wá àtúnṣe sí ọ̀rọ̀ yìí ò gbọ́dọ̀ le jù báyìí lọ ní yóò gbọ́dọ̀ pọ̀ jù báyìí lọ. ó ń bà wá lójú jẹ́ ńlẹ̀ Yorùbá ó ń bà wá lójú jẹ́ káàkiri gbogbo àgbáláyé. gbogbo ẹ̀yin lọ́balọ́ba wa ẹ jọ̀ọ́ ẹ wá àtúnṣe sọ̀rọ̀ yìí. bàbá wa Aláàfin Ọ̀yọ́ nǹkan ò ní ṣàlàáfíà yín o. bàbá yìí dáadáa ni wọ́n ń wà àtúnṣe ni wọ́n ń wà àwọn ò ní ronú kó bàjẹ́ Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín láéláé. bàbá wa Aláàfin Ọ̀yọ́ ẹ fi yèdè nú ẹ fi yèdè gbogbo ara kò sẹ́ni yẹ̀yẹ́ yín o torí ẹni àpọ́nlé ní ẹnìkan ò ní yẹ̀yẹ́ yín láéláé. bàbá wa Olúbàdàn ti ìlú Ìbàdàn bàbá wa Abdulrasheed Ládọjà àwọn náà yìí ṣe ní kànyàn lábùkù wọn kan bàbá wa Aláàfin lábùkù. ẹ̀yin tí ẹ̀ ń wíwó gbogbo ní kẹ́ ẹ gbẹ́nu sákẹ́ èyí tẹ́ ẹ sọ tó lórí ẹ̀. ẹ wá rí gbogbo ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá pátá gbogbo yín náà là á pè Aláké tilẹ̀ Ẹ̀gbá ọ̀rọ̀ kan yín o báwo nílẹ̀ Yorùbá báwo ló ṣe máa tó bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ọ̀rọ̀ kan yín o báwo nílẹ̀ Yorùbá báwo ló ṣe fẹ́ tó bàbá wa Abdulrasheed Olú Ìwó bàbá dáadáa ọ̀rọ̀ kan yín o báwo nílẹ̀ Yorùbá báwo ló ṣe fẹ́ tó gbogbo ẹ̀yin bàbá wa lọ́ba bàbá wa Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ bàbá àlùbáríkà báwo nílẹ̀ Yorùbá ṣe máa tó ẹ̀yin bàbá wa yìí Olúbàrà bàbá wo Olú Ìtorí bàbá àlùbáríkà báwo lẹ ṣe fẹ́ bá wa ṣe gbogbo ọ̀rọ̀ yìí tí ó padà tó eléyìí tí ń fẹ́ máa gbomi lójú àwa ọmọ kéékèèké tá ń bọ̀ nígbà tẹ́yìn bàbá wa tẹ́ ẹ ti ń ṣòro bí èwe kí lẹ fẹ́ káwa ọmọ tá ń bọ̀ lọ́la kí lẹ fẹ́ ká ṣe gan-an ẹ jọ̀ọ́ nítorí ìtọ́lọ́run abẹ̀yìn ni. Aláàfin Ọ̀yọ́ Olúbàdàn Olúgbọ́n Ògbómọ̀ṣọ́ gbogbo yín jọ sún mọ́ra yín ni ẹ pera yín ẹ̀yin tẹ́ ẹ bá já látúnṣe lórí wọn ẹ bá wa pè wọ́n ẹ bá wa tún àárín yìí ṣe wàhálà yìí tí ń fẹ́ máa pọ̀ jù láàrin wa Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ fún wa láéláé. Aláàfin Ọ̀yọ́ ẹ fọkànbalẹ̀ nǹkan ò ní ṣàlàáfíà yín gbogbo àwọn tí wọ́n ń tẹnu àbùkù bá yín lórí ẹ̀rọ agbágbé a ní kò tiẹ̀ tó ọmọ mi yé ni ṣé kò tán ẹ ṣé kò tó ẹ lẹ́nu tìyẹ́ ẹ tù rẹ lómìn ó lò jáàbù sórí o alájà ló pera rẹ o ṣé ó yẹ kí irú ẹ̀ kó tún máa sọ ohun tí ò yẹ kó sọ ó wá ń fẹ́ máa yẹ̀yẹ́ Aláàfin ẹ bẹ́ẹ̀ ṣe jókòó yẹn kì í ṣe gbogbo èèyàn lẹ́ ń jókòó fún kì í ṣe kinní kan lẹ́ ń ṣe ìwọ tó pera rẹ lálàájà tó yẹ kó o mọ bó o ti máa address issue yẹn in a normal way. àṣà àjẹ náà ni gbogbo yín ṣà ń bá kiri. èmi mọ̀ pé bàbá wo Olúbàdàn wọn ò ń ṣe ẹni tí ń kanni lábùkù bẹ́ẹ̀ náà ni Aláàfin Ọ̀yọ́ wọn ò ń ṣe ẹni tí ń yẹ̀yẹ́ èèyàn kí ló wáá dé gbogbo àwa tá a wà lórí ẹ̀rọ agbàgbé tó yẹ ká àdírẹ́sì issue ṣe la tún dákún issue ṣé nítorí pé kò lè ní followers yìí náà ṣá Ọlọ́run á ṣàánú gbogbo wa o kò tiẹ̀ tó kan kò jọ yíbò kò jọ kínní ìyẹn náà jáde ó ṣẹnu pẹ́kẹ́pẹ́kẹ́ báyìí ó náà wíwó wóró
ṣé ń dọ̀tí ilẹ̀ Yorùbá ni abẹ́ ń dọ̀tí ara yín? ṣé ń yẹ̀yẹ́ ilẹ̀ Yorùbá ni abẹ́ ń yẹ̀yẹ́ ara yín? abẹ́ ẹ̀ mọ iye àwọn èèyàn tí wọ́n wo nǹkan yìí ní diaspora? abẹ́ rò pé àwọn ọmọ Nàìjíríà nìkan ní ń wò ni? ojú ò tì yín rárá. tó gbogbo ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá ẹ ṣàtúnṣe sọ́rọ̀ yìí. Aláàfin Ọ̀yọ́, Olúbàdàn, Aláké tilẹ̀ Ẹ̀gbá, Ọba of Benin, Ọba of Lagos, ẹ má jẹ́ kí kíní yóò affect political career wa nílẹ̀ Yorùbá o. bàbá wa Tinubu lọ́wọ́ à ń bẹ̀ báyìí o. ó yẹ kọ́rọ̀ mi ó ti yé yín o. nígbà tí gbogbo wa bá ti pínra wa yẹ́lẹyẹ̀lẹ, kí ni àfojúsùn wa gan ní 2027? bó bá bọ́ ilẹ̀ Yorùbá a padà sí square one. èmi wí tèmi o, bóhùn yẹn gbọ́ bóhùn yẹn má gbọ́. bàbá wo Ògúndé sọ tí wọ́n fi kú ni. ẹ gbọ́ Fẹlá sọ tiẹ̀ títí àgbọ̀gbọ̀ tínú ni. bàbá wa Ẹlẹ́bùú bọ́lẹ̀ tún gbọ́ yìí o. Ọlọ́run á jẹ́ àgbọ́. ǹjẹ́ Kàbírù Kàbí sanra lèmi ń jẹ́ ayánmírí wọn ní ìtì akérèmáṣe yàn jẹ́ ọmọ Adéyínká Ìdá akérèfínú ṣọgbọ́n ọkùnrin ogun. màmá pé mi lọ́mọ ará ké màjó méjì ọmọ ajógbẹ̀rú má màjógbẹ̀kọ èmi lọ́mọ ẹrú ní í ṣe ní ẹ̀kọ́ kò gbọ́dọ̀ sí nìyàn. èmi lọ́mọ ọlọ́ká mẹ́rìndínlógún ọmọ èrè mẹ́fà. èmi lọ́mọ tààrà ọmọ abólóde là ọmọ bó lè peku kó peku ọmọ bó lè pẹja kó pẹja ìgángan inú rẹ̀ ni kò gbọ́dọ̀ jẹ mẹ́gúnṣó. mo sọ iná mo ṣàìsí Ọlọ́run níjó bàjẹ́ ó dìgbà.